ẹ̀yin abiyamọ ayé ìròyìn ayọ̀ lélẹ̀ tó wọlé tọ̀ wá ẹ máa bá ń share fídíò ẹ máa bá ń share kẹ́ ẹ wá lọ sábàlá àwísí ẹ máa bá ń tẹ congratulation ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu principal gangan torí pé gbogbo àwọn ọmọ tí wọ́n jí gbé eyín olóríire local government nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ni wọ́n dé láyọ̀ àtàlàáfíà ìkankan bẹ́ẹ̀ ò farapa ìkankan bẹ́ẹ̀ ò kú principal náà ò kú àdúpẹ́ gbogbo àwọn tíṣà àlàáfíà ni wọ́n wà. tí ẹ bá ti gbọ́rọ̀ lẹ́nu principal tán ń wá ṣàlàyé àwọn nǹkan tí ò yé yín bó làwọn ènìyàn yìí bó ní ẹ ṣe gbàtú sílẹ̀ lọ́wọ́ àwọn ará bí ẹ máa bá ń ṣe àfihàn yín abiyamọ ayé àní fojú sunkún àwọn ọmọ wa o ìkankan náà àwọn ọmọ wa ò ní kú lójijì adúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé adúpẹ́ lọ́wọ́ ìjọba òkè pátápátá ẹ̀yìn bàbá Bọ́lá Ahmed Tinubu bákan náà tún dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ogun pátápátá a sì dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Ìgbòho ẹ̀yin abiyamọ ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu principal mọ́ bọ́ ẹ máa share fídíò káwọn ènìyàn ó mọ̀ pé a ti dìtú sílẹ̀ àwọn ènìyàn yìí ti dé láyọ̀ àtàlàáfíà ẹ sì mọ́ gbàgbé wọ́n pa tíṣà kan èyàn Mr. Michael mọ́ bọ̀ náà ẹgbọ́n tí principal sọ lẹ́yìn ìgbà tí wọ́n gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn báńdíìtì. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful to you. Thank you very much. Thank you, sir. Thank you, sir. God bless you, sir. We are so grateful. Thank you. mo rò pé yín náà rántí àwọn ọmọléèwé tí wọ́n jí gbé nílùú Ògbómọ̀ṣọ́ yìí lórí local government àti Yáwọ́ta tí wọ́n ń lọ bíi 40 táwọn tíṣà wọn náà tí wọ́n tún jí wọn kó mọ́ wọn tí principal náà wọ́n tún jí principal kó wọ́n tún jí àwọn tíṣà náà kó ẹ̀yin náà mọ̀ yìí pé ó ti ní May 15 ni wọ́n jí àwọn èèyàn yìí kó 2026 tó jẹ́ pé tá a bá kà ní May, June, July ó ti ń lọ bí oṣù méjì tí wọ́n ti jí wọn gbé ṣùgbọ́n a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ènìyàn yìí ti gba ìtúsílẹ̀ wọ́n ti gba òmìnira ṣùgbọ́n bó ní ìṣẹ̀lẹ̀ náà sì ṣẹlẹ̀ ẹ rí pé mo mú ròyìn kan wá fún yín nígbà táwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n yabọ̀ inú igbó táwọn èèyàn yìí wà láti ìlú Ọ̀yọ́ wọ́n ti kó wọn délùú Kwara lọ́hùn bó ni wọ́n wá ṣe rí wọn gbàálẹ̀ ìgbà táwọn ọmọ iléeṣẹ́ ológun àtàwọn ọmọ ìlú ẹkùn èyí ò ti Sunday Ìgbòho tí gbogbo wọn parapọ̀ tí wọ́n wọnú igbó tí wọ́n ti kó àwọn ọmọ yìí sí èyí tí wọ́n wá sí ni pé wọ́n sọ̀ráǹdì gbogbo igbó náà ó jẹ́ wípé kò síbi táwọn báńdíìtì lè gbà kọjá mọ́ láti jẹ́ pé bóyá àwọn ń lọ sí ọ̀nà òkè òkun míì lẹ́yìn ìgbà tí wọ́n ti dé Kwara ẹ mọ̀ pé ìlú north ni wọ́n ń kó wọn lọ wọ́n tún wá tún blọọkù wọn níbi abala ọ̀dọ̀ wa ń bí tó jẹ́ pé tí wọ́n bá láwọn fẹ́ padà ẹ̀yìn ò ṣeé padà sí iwájú ò ṣeé lọ ẹ̀yìn ò ṣeé padà sí ìgbà náà làwọn ará bí ti mọ̀ pé iná ti jó àwọn lábẹ́ aṣọ débi pé àwọn báńdíìtì yìí gan bẹ̀rẹ̀ sí bẹ́ ìjọba nígbà tí wọ́n fi ayé sú wọn ṣùgbọ́n a dúpẹ́ bó ní ìṣẹ̀lẹ̀ náà ṣe wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti dínà mọ́ wọn ẹ mọ̀ pé gómìnà Ṣèyí Mákindé ó ń sọ nǹkan kan tó sì jẹ́ pé mo láìkí bí gómìnà ṣe ń ṣe yẹn gbogbo interview ti ń lọ pátá kò sí interview kan báyìí tó ti sọ pé báyìí ọ̀nà báyìí làwọn fẹ́ gba àwọn ọmọ ilẹ̀ látàrí pé ó láwọn báńdíìtì yìí náà àwọn náà wà níkànnì ayélujára tó jẹ́ pé wọ́n lè máa fetí kọ́ gbogbo nǹkan táwọn bá ń sọ kò sì jẹ́ wọ́n mọ ọ̀nà àti strategy tí wọ́n fẹ́ gbà láti lè bá wọn lẹ́yìn ìgbà tí wọ́n wá gbà wọ́n lẹ̀ tán láwa tó rí i pé gbogbo ọ̀nà tí àwọn ará bí tí wọ́n lè gbà lọ àti tí wọ́n lè gbà padà sẹ́yìn làwọn ọmọ ojú ológun ni wọ́n dí ìgbà tí wọ́n rí i pé ọ̀nà ti dí máwọn táwọn náà rí i pé kò sí ṣíṣe kò sáìṣe àfi káwọn ò tú àwọn èèyàn yìí lẹ̀ kíá ni wọ́n tú àwọn èèyàn yìí lẹ̀ ní ìrọwọ́ rọsẹ̀ láì san ránsọ́ọ̀mù kankan ṣùgbọ́n ṣé wàá rí abala ránsọ́ọ̀mù yẹn ó ti pojú mùsùlùmí àwọn èèyàn torí pé kò tí ì sí iléeṣẹ́ ìwé ìròyìn kankan tó gbé wá pé ìjọba san ránsọ́ọ̀mù
bákan náà kò sì sílé iṣẹ́ ìròyìn kan tó sọ pé ìjọba tó ń sọ pé bóyá ìjọba ọ̀sán ránsọ́ọ̀mù ṣùgbọ́n tó súnmọ́ jù ni pé ó dájú pé ó ṣeéṣe kó jẹ́ pé ìjọba ọ̀sán ránsọ́ọ̀mù látàrí tí wọ́n lò. Ẹ rí i pé bí oṣù méjì ni wọ́n fi ṣiṣẹ́ lára àwọn ará bí tí wọ́n fi track wọn down tí wọ́n sì mọ ibi tí wọ́n wà tí wọ́n sì block gbogbo ibi tí wọ́n lè gbà kọjá gbogbo ibi tí wọ́n ti lè gbà lọ. Gbogbo báwa tó ṣe ń lọ àwọn èèyàn yìí wọ́n ti padà sọ́dọ̀ àwọn olólùfẹ́ wọn àwọn fámìlì wọn ní oríire local government àti Yawota tí gbogbo ìlú tí wọ́n sì ti ń dunnú tí wọ́n ti ń yọ̀. Ẹ̀yin olólùfẹ́ Gist TV Yorùbá ẹ dákun ẹ bá a share fídíò torí pé ìròyìn ayọ̀ ni tí wọ́n bá gbọ́ ẹṣin nínú àwọn ọmọ Yorùbá lónìí kò ní kọsẹ̀ látàrí pé gbogbo wa là ń wò pé bó làwọn ènìyàn yìí ṣe fẹ́ jàjàbọ́ kí wá tún ṣe pé kí wọ́n jàjàbọ́ lásán bó ló ṣe jẹ́ pé gbogbo àwọn ọmọ tí wọ́n bá kó lọ náà ni wọ́n tún kó padà. Àti wá dúpẹ́ fọlọ́hún gbogbo ọmọ tí ó lọ pátápátá ni wọ́n bọ̀ ṣùgbọ́n ẹja rántí ẹni tó ti dolóògbé nù wọn eyín má ṣìjà wọn tí í ṣe Mr. Michael tó jẹ́ pé a lè sọ pé òun nìkan lọ bá ìṣẹ̀lẹ̀ náà lọ ìṣẹ̀lẹ̀ láabi ló jẹ́ àbá àwọn ẹbí wọn àbá wọn kẹ́dùn ṣùgbọ́n bákan náà a tún dúpẹ́ pé kò tiẹ̀ jù bá lọ ọ̀rọ̀ wa kan wà nílẹ̀ Yorùbá torí pé eléyìí àròkò ló jẹ́ fún nǹkan míì tá a gbọ́dọ̀ bójútó ní kíákíá a sì fẹ́ ṣe tírú ẹ̀ òfin ní ìṣẹ̀lẹ̀ mọ́ lágbègbè ilẹ̀ Yorùbá nǹkan tó kù nù torí àwọn ènìyàn ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìrú ẹkùn náà pé àwọn náà ṣiṣẹ́ takuntakun ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí iṣẹ́ táwọn gan ṣe ń bẹ̀ ò kéré tí ì bá ṣe wípé àwọn náà gbèdì kán inú igbó àìwọ̀ inú igbó national old Ọ̀yọ́ national park tí náà èèyàn ọmọ wọ àwọn ọmọ ìrú ẹkùn wọ̀ wọ́n gbé dúró lọ́bẹ̀ wọ́n fi mọ tí ń ṣẹlẹ̀ adúpẹ́ páwọn ènìyàn yìí ti dé láyọ̀ àtàlàfẹ́ ẹ ṣí àfídíò ìkọkànra alẹ́ kọkànra òkú ẹ dákun ẹ ṣí àfídíò àti dúpẹ́ páwọn ènìyàn yìí wọ́n ti ìtínú wá tún fún wa ń dùn ní pé ìkankanú àwọn ọmọ náà Ọlọ́run ni òun kò fara pa ìkankanú wọn kò bá ṣẹlẹ̀ náà lọ bákan náà àwọn tíṣà wọn náà wọn ò tún bá ṣẹlẹ̀ náà lọ oríire ló jẹ́ fún wa nílẹ̀ Yorùbá o torí pé irú ẹ̀ kìí fẹ́ sọ wọ́n kí wọ́n kó gbogbo àwọn ọmọ iléèwé ẹ wo àwọn Chibok tí wọ́n ti kó láti ìjọ yìí àwọn yẹn ọmọ tí ì dé oríṣiríṣi bámbám lókè ọya tí ì bá ṣe pé Yorùbá àṣẹra wa lọ́kan àṣẹra wa lóṣùṣù ọwọ̀ àdúró tán pèsè eléyìí á ja ogun yìí á jà lájàyè a sì dúpẹ́ aṣẹ́gun ọ̀tá aṣẹ́gun báńdíìtì ẹ̀yin olólùfẹ́ mi ẹ share fídíò yìí kó kára lé kó kára ọkọ pé ìrú ẹkùn àtàwọn ọmọ security pátápátá wọ́n ti ṣẹ́gun bandits.